Káàárọ̀ oòjíire. A kí wa wí pé a kú dédé àkókò yìí ibi tí olúkálùkù wa bá wà. Ojúmọ́ tó mọ́ lèní ojúmọ́ ire ni o. Ojúmọ́ tó mọ́ lèní ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Àìkú baálẹ̀ ọrọ̀ àti àlàáfíà kó máa fi lé ẹnì kọ̀ọ̀kan wa ṣe ibùgbé lénìí. Kárí jẹ, kárí mu, kárí ná, kárí lò, kárí bá ti ṣe, ká rọ́nà gbégbà. Aláàánú ọkùnrin, aláàánú obìnrin, aláàánú ọmọdé, aláàánú àgbàlagbà kó fi lé wa ṣe ibùgbé lénìí o. A ní ṣubú dànù. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Pé a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí. Ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìgbéga òun ni tèní máa jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkì. Mo kí wọn wípé wọ́n kú iṣẹ́ takuntakun. Wọ́n kú ìfọmọ ènìyàn ṣe. Wọ́n kú kó lè dá. Wọ́n kú àdúró ti ọmọ káàárọ̀ oòjíire. Mo gbà ládùúrà pé ẹ ní ṣubú dànù sà. Aburú ó kéré ó tóbi kò ní ya ọ̀dọ̀ yín. Agbára àṣẹ wọn tó nílẹ̀. Àṣẹ́gun. Mo kí olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dámì. Mo kí yín sà. Bàbá a máa rí yín pẹ́. Ẹ̀yin lẹ máa lékè àwọn ọ̀tá yín. Mo gbà ládùúrà pé ẹ máa kó adélẹ̀ lérí o. Àṣẹ Èdùmàrè. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá wa Emeritus Adébánjí Akíntóyè. Mo kí yín bàbá. Ẹ kú iṣẹ́ takuntakun. Àkókò lè dá. Ẹ ní ṣubú dànù. Aburú ayé ó kéré ó tóbi kò ní tọ́ sí yín o. Mo kí yín. A kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ni mo wá tara bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Bí ẹ ti ń wọlé sórí ètò. Pé ojúmọ́ ire ló mọ́ ẹnì kọ̀ọ̀kan yín lénìí. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Aburú ayé ó wá kéré ó wá tóbi kò ní tọ́ sí yín o. Ẹ ní ṣubú dànù o. Ẹ ní lùgbàdì àìsàn. Àṣẹ́gun. Bí ẹ ti ń wọlé ẹ bá wa gbọ́ share button ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí o. Àṣẹ Èdùmàrè. Tí ẹ bá wo àkọlé program mi ti àárọ̀ yìí. Mo béèrè mo ní so bandit leader Bello Turji is now biggest than Nigeria government, which is very bad, which is very, very, very bad.
ẹ má bínú sí wa, a gba ìpè ni, ó dẹ̀ jẹ́ ìpè tó ṣe kókó, ẹ má bínú, ẹ bá wa gbọ́ léṣe bọ́tìn. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí. So gẹ́gẹ́ bí a ti ń bá ètò náà lọ, Túnjí Bello ó ti wá di ẹni tó jẹ́ pé òun ló ń pàṣẹ Nàìjíríà nísìn. Túnjí Bello ti wá di ẹni tó yẹ pé tó bá wọ community kan wípé kán vacate ibẹ̀ ní kíákíá wọ́n máa vacate ibẹ̀ ni, tí ò dẹ̀ sẹ́ni tó máa ṣe kíni tó máa yẹ̀ lọ́wọ́ wò. Ìbéèrè mi láàárọ̀ yìí ni pé ṣé bá ṣe fẹ́ máa bá lọ nìyí? Àwọn ọmọ tí a wá rí tí wọ́n ń ṣe protest against bandit tó ń jíyàn gbé, ọ̀pọ̀lọpọ̀ wọn nọ́mà tí kó lọ rìmáàdì. Ó ṣe wá jẹ́ pé àwọn yẹn ló wá easy fún gómìnà Monday Okpebholo, ìyẹn ṣe wá rọrùn fún láti ṣe to secure life and property ní Edo State is very difficult for Governor Monday Okpebholo. Àfi kó fẹ́ ka bọ́jẹ̀tì kó má lè ka òye owó. Koiki Media will bring the world closer to your doorstep. Gẹ́gẹ́ bí a ti ń sọ, àwa a ní jẹ́ kó sún wa, a ní jẹ́ kó rẹ̀ wá. Ohun tí ọba mi Èdùà tó bá ní agbára, tá bá ní agbára láti pé ká máa sọ, àwa a máa sọ. Tó túmọ̀ sí wípé tó bá wá yá ẹ̀ ní sọ wípé a sọ fún yín. Túnjí Bello ó sọ fún community kan ní Sokoto, ó kọ lẹ́tà sí wọn ní pé kán vacate ibẹ̀. Ní kíákíá mo wo fídíò yẹn, àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kó ẹrù wọn ò ṣe méní, wọn ò ṣe méjì, nítorí fún kíni àwọn ò fẹ́ kú. Wọn ò fẹ́ kú ni gbogbo wọn ṣe kíni, wọ́n bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n ìbéèrè mi ni pé bí wọ́n ṣe ń kúrò ní community kan ní Sokoto yẹn, ẹ jẹ́ ká bira wa, ṣé ìṣe ilẹ̀ Yorùbá ni àwọn ará ibi tún máa dojúkọ? Tán bá wá dé ibi báyìí tán, gẹ́gẹ́ bí a ti mọ̀, àwọn tí wọ́n dẹ̀ ń lé náà nílùú, àwọn yẹn náà wọ́n ń ṣe ẹni alálùbáríkà. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló ti ní ẹ̀jẹ̀ bandit lára.
wọ́n wá débi tán, wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní máa fún ilẹ̀ Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro yẹn tó dẹ̀ wà ńlẹ̀ tẹ́lẹ̀ àti ìrìnrán tán. ní àwọn apá ibì kan ní Sókótó bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti fi ìlú kalẹ̀ fún Bello Túnjí. Even though ní Kwara ń bí báyìí, the same source of letter wọ́n kọ sí ìlú kan. Mo wo fídíò yẹn bí kan tí wọ́n kọ, tí wọ́n dẹ̀ sọ wípé torí pé wọ́n san owó orí. Ẹ má bínú sí wa, kàn ń wọrí fún wa ni. Tí wọ́n sọ wípé wọ́n ní wọn ò san owó orí. Wọ́n kàn fi ń disturb program mi ni. Ẹ má bínú sí mi jọ̀ọ́, gbogbo èèyàn olólùfẹ́ wa. Gẹ́gẹ́ bí a ti ń bá ètò lọ, Bello Túnjí ó ti ní agbára ju àwa tá jẹ́ citizen ọmọ Nàìjíríà. Kódà àwọn student tí wọ́n ń fi ẹ̀hónú wọn wọ̀n nígbà tí bandit bẹ̀rẹ̀ sí ní kidnap ní Edo State, gbogbo wọn láti rí tí wọ́n ti kó nsìn, tí wọ́n dẹ̀ ti kó sí remand. The question now is that between bandits and student tó ń ṣe protest, ta ló yẹ kó wà lọ́gbà ẹ̀wọ̀n? Between Gumi àti Bello Túnjí tí wọ́n ń terrorize Nàìjíríà, ta ni ẹni tó yẹ kó wà lé ọgbà ẹ̀wọ̀n nínú àwọn tí a kà kalẹ̀ yìí àti àwọn student tí wọ́n ń fi ẹ̀hónú wọn wọ̀n wípé bí àwọn tí wọ́n wà ní Sábó bí wọ́n ṣe ń ṣe agbódegbà fún bandit pé kò tẹ́ wọn lọ́rùn, tí wọ́n fi ẹ̀hónú wọn. Ní kété tí a rí tí Monday Okpebholo tí ó máa take action, kò pé 24 hours ó take action. Ó rí wọn, ó fi páńpẹ́ ó fi gbé ọ̀pọ̀lọpọ̀ ọmọléèwé. Fọ́tò wọn lẹ́ ń wò ní ojú fọ́nrán wa yẹn. Nígbà tí wọ́n gbé wọn, ìbéèrè mi wá ní pé kí ló wá ṣẹlẹ̀ tí Monday Okpebholo bó ṣe rọrùn fún láti arrest àwọn ọmọléèwé, kí ló ṣẹlẹ̀ tí ò lè fi páńpẹ́ òfin gbé àwọn tí wọ́n ń da Edo State tí wọ́n ń dà láàmú? Ọ̀pọ̀lọpọ̀ gómìnà ilẹ̀ Yorùbá,
gómìnà ilẹ̀ Yorùbá torí pé wọ́n fẹ́ jíṣẹ́ ìyìn rere tí wọ́n Nàìjíríà rán wọn, wọ́n fẹ́ jíṣẹ́ ìyìn rere tí Fúlàní rán wọn, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe wá bó ṣe wù wọ́n. Ó dáa, a sọ wípé àwa lóòótọ́ àní dákẹ́ o, ṣùgbọ́n àní kúkú tó bú ẹnikẹ́ni yín náà mọ́. Wọ̀nba tí Ọlọ́run bá fún wa ní ipá àti agbára láti ṣe, a máa ṣe. Àwa náà kò ń ṣe pé bóyá ó wu àwa ká wá máa fi àkókò wa ká wá máa fi ṣòfò. Tó pé ọ̀pọ̀lọpọ̀ tí ẹ pè wá lé aláìníṣẹ́, àwa dẹ̀ níṣẹ́. Ṣùgbọ́n torí pé bó ṣe ń lọ, ìfẹ́ ọjọ́ ọ̀la ilẹ̀ yìí ó jẹ àwa lógún ju afẹ́fẹ́ ayé lọ. Nítorí pé ohun ayé máa tán. Ohun ayé máa ṣe kíni? Ohun ayé máa tán. Kò sí bí ó ṣe lè wù ká ṣe lè pẹ́ láyé tó. Ọjọ́ kan a fi ilé ayé ńlẹ̀. Kò sí bó ṣe lè wù ká ní ọlá tó. Kò sí bó ṣe lè wù ká lo ipò tó. A máa fayé ńlẹ̀ lọ́jọ́ kan. Kò sí ẹ̀dá alààyè tó wáyé ayé àwa ìlọ. Gbogbo wa la dágbádá ikú. Tó mú kí n rántí gbogbo àwọn tó ti sùn lójú ìjà. Tí mo kí ẹbí wọn lọ́tùn lósì pé gbogbo àwọn tó ti sùn lójú ìjà, ikú wọn ò ní jẹ́ àkúfà fún wa. Ọlọ́run ò ní jẹ́ kọ́kọ́ sọ ẹ̀mí wọn nù lásán. Bàbá wa Ìdòwú Matthew, ẹ káàbọ̀, ẹ káàárọ̀, àkójúmọ́. Ojúmọ́ ire ló mọ́ yín lénìí o, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú. Ẹ bá wa gbọ́ lé share button bí ẹ ti ń tẹ̀, ọwọ́ tẹ fi ń tẹ̀, ẹ ní fi gbọ́mọ sí. Nigeria government ń sọ fún wa ń sìn wípé bandit ti ní agbára ju àwa tá jẹ́ citizen ọmọ orílẹ̀-èdè gangan. Ó túmọ̀ sí wípé kò sí ẹ̀tọ́ kankan tí àwọn ọmọ Nàìjíríà nílò tí wọ́n nẹ́tọ̀ọ́ sí. Nǹkan ẹ̀yọ̀kan tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ni pé ṣe protest kó lọ fẹ̀wọ̀n, kó lọ fi ṣe kíni, kó lọ fi jura. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí, ojúmọ́ ire mọ́ wa lénìí o. Àmì àṣẹ Èdùmàrè. Àní ṣubú dànù lénìí. Ojúmọ́ tó mọ́ lénìí, ojúmọ́ ire ló máa jẹ́, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Èní ọjọ́ àánú, àánú gbà. Àrígbà lọ́wọ́ ọkùnrin, àrígbà lọ́wọ́ obìnrin, àrígbà lọ́wọ́ ilé, àrígbà lọ́wọ́ àlejò. Àní ṣubú dànù lénìí o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ní ṣubú dànù. Ẹ nílò gbàdì àìsàn. Gbogbo ẹ̀yin tí ẹ ń fẹ́ Koiki Media, gbogbo ẹ̀yin tí ẹ ń fẹ́ òmìnira.
àwa ní small advertisement kan tí a fẹ́ fún yín tá a sì máa fẹnu sọ ṣùgbọ́n jíǹgù ẹ̀ ń bọ̀ lójú ọ̀nà ojú ọ̀nà lára àwọn iṣẹ́ tí Mr. Koiki ti ṣe látàrí pé kí ọmọ Yorùbá kí wọ́n lè rí oúnjẹ mú lọ sẹ́nu, àwọn ọmọ Oòduà, àwa ọmọ Oòduà ká lè rọ́wọ́ lọ sẹ́nu, nítorí pé kò ń ṣe nǹkan tó dáa kí ẹ̀dá ọmọ ènìyàn kó máa tọrọ owó, torí pé àwọn kan ti wà ní diaspora ká wá máa tọrọ owó lọ́wọ́ wọn. No, it's not good. So instead tí a fi máa tọrọ owó, ká sọ wípé kán kọ́ wa bí wọ́n ṣe ń ṣe kíni, bí wọ́n ṣe ń pẹja, gẹ́gẹ́ bí Mr. Ọláyọmí Kóìkì bí wọ́n ṣe ń ṣe lẹ́rìnwá àti àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Kí ni advertisement tí a fẹ́ ṣe òun náà ni pé níbi oṣù bíi mélòó kan sẹ́yìn, Mr. Ọláyọmí Kóìkì rán àwa kan ká lọ kọ́ iṣẹ́ kan sí méjì. Nínú àwọn iṣẹ́ náà ni a ti rí printer. Tẹ́ bá fẹ́ print nílé yín, tẹ́ bá nílé tí ẹ fẹ́ renovate, àbí tẹ́ bá ní ilé tí ẹ ṣẹ̀ ń kọ́ lọ́wọ́, a máa bá yín fi ọ̀dà sí. À ń produce ọ̀dà. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ wá kọ́ bá yín rà náà ni wọ́n máa bá yín rà. Tí wọ́n á dẹ̀ máa deliver iṣẹ́ yín bó ti tọ́ àti bó ṣe yẹ. Kò dẹ̀ tó wá ń ṣe àwa fúnra wa kọ́, ilé iṣẹ́ lẹ máa bá sọ̀rọ̀, tó túmọ̀ sí pé Mr. Koiki fúnra wọn lẹ máa bá sọ̀rọ̀ directly, kẹ́ lè mọ̀ wípé kì í ṣe pé bóyá àwọn ilé ìfẹ́ gbà yín. Gbogbo anything tí a bá fẹ́ jọ ṣe, Mr. Ọláyọmí Kóìkì lẹ máa sọ fún, àwọn lẹ máa bá sọ̀rọ̀, látàrí ìdánilójú wípé kò ń ṣe wípé a fẹ́ gba owó lọ́wọ́ yín tá la fẹ́ bá yín ṣiṣẹ́ tá à ní ṣe. So kẹ́ fún wa ń ṣẹ́ káwa náà ká fi rí tọ́rọ́kọ́bọ̀, ká fi gbé ìgbé ayé wa. Ó sàn ju ká wá máa wá sínú DM yín ká wá máa tọrọ owó lọ. Mo mọ̀ pé ó ti máa yé yín ibi tí mo ti ń sọ̀rọ̀ bẹ́yẹn. So that tó túmọ̀ sí pé tẹ́ bá nílò ẹni tó máa bá yín kunlé yín, tàbí ẹ nílò plumber, iṣẹ́ méjèèjì yẹn ni Mr. Ọláyọmí Kóìkì rán wa lọ ká lọ kọ́, tí a dẹ̀ lè fi dá yín lójú wípé a ti rí nsìn lára àwọn diaspora tí wọ́n ti fún wa ń ṣẹ́, tí wọ́n dẹ̀ bá wa bẹ́ẹ̀, tí wọ́n dẹ̀ rí pé we are good enough. A máa fún yín ní guarantee lórí iṣẹ́ yín. Kò ń ṣe wípé a fẹ́ fi orúkọ ilé iṣẹ́ kó máa gbaṣẹ́ lásán. No. Ilé iṣẹ́ tí à ń sọ yìí náà, ilé iṣẹ́ Ọláyọmí Kóìkì ló dá kalẹ̀. Ṣùgbọ́n nígbà tí ìkéde ìpolongo bá jáde síta, ẹ máa rí ìkéde náà bó ṣe lọ. Tẹ́ máa fi mọ̀ wípé no, ohun tí ilé iṣẹ́ Ọláyọmí Kóìkì gbé kalẹ̀ yìí, in fact, that is another company tó tún jáde nínú company Ọláyọmí Kóìkì
popularly known as Koiki Media. So ẹ fún wa lọ́wọ́n iṣẹ́ yín o, iṣẹ́ méjì tí mo ti kà kalẹ̀ yẹn, plumber, paint ilé yín, à ń ṣe produce, a máa produce ọ̀dà fún yín tí a dẹ̀ máa fún yín ní guarantee lórí ẹ̀ dà ilé ìta lọ rà lọ. But tẹ́ ẹ bá dẹ̀ wá fẹ́ bẹ́ẹ̀, tí ó bá jẹ́ pé ẹ ń wá kán bá yín ra ọ̀dà náà ni, no problem. Káwa ṣáà ti bá yín ṣiṣẹ́ ọ̀dà ilé yín làwa wà after. Tó bá dẹ̀ jẹ́ screeding náà lẹ fẹ́ ṣe, we are available for it. Screeding, so àwọn ọ̀dà lóríṣiríṣi làwa máa sọ fún yín. À ń ṣe satin, à ń ṣe emulsion, ọ̀dà kan ṣẹ̀ tó wà ń sìn tó ṣẹ̀ jáde síta, ẹ̀yin tẹ́ bá kọ́lé síbi tí omi wà, ẹ nílò àti ṣòpò jìnnà mọ́. Ọ̀dà yẹn wọ́n ń pè ní Gaviato paint. India ni wọ́n ti kọ́kọ́ ń lo ọ̀dà yẹn. Ọ̀dà tí mò ń sọ̀rọ̀ nípa yẹn tí ẹ bá lò sí ilé yín, ẹ gbàgbé nípa pé bóyá ẹ ń fèsì ọ̀rọ̀ omi iṣu. Tẹ́ bá fẹ́ ṣe taolin sí ilé yín, taolin yẹn ló máa ń dàbí òkúta lára wájú ilé yẹn. Tẹ́ bá fẹ́ ṣe síwájú ilé yín àbí ara fẹ́ǹsì ilé yín, we are available for it. Even equipment tí a fi ń ṣiṣẹ́ àti get everything. Kẹ́ lè mọ̀ pé iṣẹ́ takuntakun ni Mr. Ọláyọmí Koiki Media ló ń ṣe lẹ́rìn wa. Kò mọ̀ wá rí náà, kò mọ̀ wá rí. Ọ̀rọ̀ struggle náà la fi mọ́ra. Kì í ṣe pé bóyá family, ṣùgbọ́n ohun tó ti gbé ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàrọ̀ òjíire òun ni tó ń lọ yín. Ó rán wa lọ ká lọ kọ́ àwọn iṣẹ́ méjì tá à ń sọ̀rọ̀ nípa yín ni. A dẹ̀ ti kọ́, a ti mọ̀, a ti di ọ̀gá. Nísìnyí, a wá ń bẹ̀ yín olólùfẹ́ wa, ẹ fún wa ní iṣẹ́ tí a fi wá máa tọrọ owó lé ọwọ́ yín. Wípé a fẹ́ sanwó iléèwé àwọn ọmọ wa, tàbí a fẹ́ rẹ àánú oúnjẹ lé, tàbí àṣẹ kìíní kan, ìgbàṣe àwòṣe. Instead of that, nítorí pé a nílò gbogbo kan wọ̀nyẹn, ṣùgbọ́n ẹ fún wa níṣẹ́ yín, iṣẹ́ tẹ̀dẹ̀ fẹ́ fún wa, a sọ pé kẹ́kọ̀ọ́ fún àwa. Bẹ́ẹ̀ ni, ẹ pè Mr. Ọláyọmí Koiki, tẹ́ bá ti pè wọ́n, iṣẹ́ bá la fẹ́ ṣe o. Oye 2 bedroom flat ni o, 3 bedroom flat ni o, 6 bedroom flat ni o. Ẹ sọ fún Mr. Ọláyọmí Koiki, wọ́n á pè wá sọ fún wa kí ni quotation, a máa fún wọn ní quotation. Quotation wa ò dẹ̀ lè lé yín lọ, torí pé àwa máa ṣe iṣẹ́ tí a máa fún yín ní guarantee lórí ẹ̀ fún yín. Ẹ má bínú sí wa wípé a yàbàrà díẹ̀ láàárọ̀ yìí. Ṣé mọ̀ pé bí àwa náà a ní jalè jẹun. Àwọn tó ń fraud owó Nàìjíríà, wọ́n ń fraud ẹ̀. Táwa bá wá ń jà yìí pé bí wọ́n ṣe máa jáwọ́ ń bẹ̀, àwa náà gbọ́dọ̀ máa wáṣẹ́ ṣe. Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn báyìí ń sìn báyìí, wọ́n sọ̀rọ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ní àwọn ìránṣẹ́ Ọlọ́run ní pé wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́. Wọ́n á lọ máa dá ṣọ́ọ̀ṣì kalẹ̀, but àwa títí wa ò rí bẹ́ẹ̀. Àwa ìránṣẹ́ Ọlọ́run ni wá, ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣiṣẹ́, a gbọ́dọ̀ máa lu àwọn èèyàn ní jìbìtì. Ohun tí Mr. Ọláyọmí Koiki takò nìyẹn. A gbọ́dọ̀ máa lu àwọn èèyàn ní jìbìtì ká máa sọ pé torí pé Ọlọ́run ti rán wa léṣẹ́ pé ká wá jà fún ilẹ̀ wa, ká wá torí ẹ̀ ká wá máa lu àwọn èèyàn ní jìbìtì.
kí la fi wá yàtọ̀ sí àwọn ará ibí. So gẹ́gẹ́ bá ṣe ń sọ, ẹ fún wa níṣẹ́ o. Iṣẹ́ tẹ́ bá fún wa yẹn, ibẹ̀ làwa náà ti máa rí oúnjẹ mú lọ sẹ́nu. A kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí. So ká padà sórí ètò. Gẹ́gẹ́ bá ti ń bá lọ, Bello Tunji is biggest than Nigeria government. Ẹ má jẹ́ ká tanra wa lọ. Ẹ má jẹ́ ká tanra wa. Nísìnyí, àti ẹ̀ ti wá rí Boko Haram ń sìn tí wọ́n ti ń dìmáàdì fún $300,000. Àwọn gan wọ́n ti wá upgrade nísìn. Boko Haram ti upgrade. Bóyá Trump tó dẹ̀ wá, bóyá òun ló dẹ̀ jẹ́ kí àwọn bandit náà tó upgrade. They are now started demanding for dollars. Kò tó wá ń ṣe náírà mọ́ ń sìn. Lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn la rí ẹ̀gbọ́n wa kan tí wọ́n ti kidnap ní Kogi State ní Ìsànlú láti December last year. Wọ́n ń dìmáàdì fún ọ̀pọ̀lọpọ̀ millions. Bọ̀ǹgbà tí ẹbí ará tí wọ́n rí owó, wọ́n ti sá kiri, wọ́n ṣàwárí $1 million, wọ́n rí gádà. Àwọn ará ibi ó dẹ̀ lóye ọ̀kadà tí wọ́n dìmáàdì fún náà pẹ̀lú fóònù, ẹ̀rọ ìpè tí wọ́n fi ń pè. Nígbà tí àwọn ibi tí wọ́n rí tó nǹkan tí wọ́n ń béèrè, ọ̀kadà ẹyọ̀kan ló rí. Ó dà pé ọ̀kadà bíi 2 bíi 4 ló ń dìmáàdì fún. Ṣùgbọ́n ìgbà tí wọ́n rí ju ọ̀kadà ẹyọ̀kan, wọ́n ra fóònù pẹ̀lú ẹ̀, pẹ̀lú $1 million. Wọ́n gbé lọ gbé fún wọn. Láftà ìgbà náà ni wọ́n ṣẹ̀ wá pa brother wa tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Torí pé owó ìtúsílẹ̀, owó yẹn ò pé. Koiki Media will bring the work closer to your doorstep. Ìgbà tí a máa mọ̀ wípé Ìgbòho Òòṣà ò kì í ṣe ọ̀tá ilẹ̀ Yorùbá, ó ìkù díẹ̀. Ó sì ń já wa jẹ ni. Ṣùgbọ́n mo sọ ọ́, gbogbo ẹ̀yin tẹ́ ń da àlàáfíà ilẹ̀ Yorùbá rú, ẹ̀yin gan ò ní nísinmi o. Gan ò ní nísinmi. Nítorí pé àmọ́ kan tí ẹ fẹ́ gbà lédìí ẹ̀. Nísìnyí báyìí wọ́n tuntun sọ pé wọ́n tuntun lọ ọ́fíìsì kan, kìíní kan, àwọn ló ń ṣèjọba. Ẹ jọ̀ọ́, ṣé a ti gba Yorùbá nation ni ká tó wá máa parọ́ tàn àwọn èèyàn? Ṣé a ti gbà ni kẹ́nìkan tó máa sọ pé àwọn ló ní ọ́fíìsì kan, àwọn ló ṣe kìíní kan? Wọ́n dẹ̀ ń kọ́ àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ń lò nílé, tọ́wọn náà tí wọ́n rorí wọn, tí wọ́n lu ọpọlọ wọn. Bóyá torí tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n ń tọrọ lọ́wọ́ yín tẹ́ ń fún wọn, bóyá ìtorí ẹ̀ lẹ ṣe ń rí wọn lò. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà ní ọgbà ẹ̀wọ̀n náà nìbàdàn. Ẹ̀ẹ́dẹ̀ rí wọn gbà kalẹ̀. Kódà àti ẹ̀gbọ́n pé àwọn kọ̀ọ̀gọ́ ti ṣaláìsí sínú ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ ní kinní kan máa ń wáṣẹ́ fún. Tó ṣe bí òwe. Ojúmọ́ ire ló mọ́ gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire láàárọ̀ ẹ̀. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Ọ̀tá wa ò ní ní agbára jù wá lọ, kò ní ní agbára lórí ayé wa. Mo gba àdúrà yín fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ ọ̀tá fún orílẹ̀-èdè Nàìjíríà,
gẹ́gẹ́ bí wọ́n ṣe ní agbára ju orílẹ̀-èdè Nàìjíríà lọ. Ọ̀tá wa, mo gbà ládùúrà pé wọn ò ní ní agbára jù wá lọ, wọn ò ní ní agbára lórí wa jù wá lọ. Lágbára àṣẹ Èdùmàrè. Ẹni tó bá mọ rírì àdúrà, àwọn ni àdúrà yẹn lè yé. Bẹ́ẹ̀ ni. Ẹni tó bá mọ rírì àdúrà ni àdúrà yẹn lè yé. Àwọn ló lè bá mi ṣàmì, kan bá mi gbé tọ́ àdúrà mi sí. Tí ẹ bá wò ó lénìí, àwọn ọ̀tá Nàìjíríà wọ́n ti ní agbára ju Nàìjíríà lọ. Both outsider and insider, both home and abroad, àwọn ọ̀tá Nàìjíríà wọ́n ti ní agbára lórí kíni lọ, lórí Nàìjíríà. Ọlọ́run ní fi ibi àti jẹ wa, kò ní fi síbi ìnira. Àní kó sí páńpẹ́ ayé. Ojúmọ́ ire ló mọ́ wa lénìí. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Bẹ́ẹ̀ ni ẹ ṣé bàbá mi, Mr. ID Matthew. Àmín. Àní ṣubú dànù. Mo gbà ládùúrà bàbá mi Ìdòwú Matthew, ọ̀tá yín ò ní agbára lórí ayé yín jù yín lọ. Àmín àṣẹ Èdùmàrè. Ẹ̀yin lẹ máa lékè ọ̀tá. Túnjí Bello tó jẹ́ ọ̀tá, tó jẹ́ enemy fún orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn Gumi and co. Wọ́n ti ní agbára ju orílẹ̀-èdè Nàìjíríà lọ. Ẹ má jẹ́ ká tanra wa. Wọ́n ti ní agbára ju ohun tí wọ́n ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ti ní agbára jù lọ. Tó wá fà tó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti jàjàjàjà tó jáde ipò ìjọba, bó ṣe máa kó owó, bó ṣe máa kó, so ìbá tẹ ẹ̀wù kán máa, ìbá wù ú kán máa pa àwọn ọmọ Yorùbá, kò kàn wọ́n, kò kàn wọ́n mọ́. Kò ní kàn wọ́n mọ́. Tí nìyẹn, nítorí pé àwọn tí wọ́n ń bá orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n ń bá ń fà á, tí wọ́n bá ń ja ìjàkadì, wọ́n ní agbára ju orílẹ̀-èdè Nàìjíríà lọ. Bẹ́ẹ̀ ni. Àní ṣubú dànù léni o. Ariwo ayọ̀ òun la máa sọ nínú ilé yín láti òní lọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media. Ariwo ayọ̀, ariwo ìdùnnú a máa sọ nínú ilé yín ni. A ní lùgbàdì àìsàn. Mo fẹ́ràn gan láti máa ṣe àdúrà gan, nítorí pé àṣẹ tí ń bẹ lẹ́nu mi, àwọn ọ̀tá nìkan ni mo gbọ́dọ̀ máa fi ṣẹ́ ìpè fún. Tí nìyẹn tí mo fi máa ń like pé kí àdúrà mi kó máa pọ̀ gan. Àní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ òun. Àṣẹ Èdùmàrè. Èní ọjọ́ àánú, àárá àánú gbà. Àrí gbà lọ́wọ́ ọmọdé, àrí gbà lọ́wọ́ àgbàlagbà, àrí gbà lọ́wọ́ onílé, àrí gbà lọ́wọ́ àlejò, àrí gbà lọ́wọ́ ọkùnrin, bẹ́ẹ̀ ni àrí gbà lọ́wọ́ obìnrin. Àwa náà a tó fẹ́ máa lọ ibi iṣẹ́ òòjọ́ wa lénìí. A kò ní ká tó mú wá.
láàárọ̀ ètò dà pé àtú sáré ráyè díẹ̀ àní ká sáré tún mú ètò wá lórí ráńpẹ́ náà ni. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti bá wa wò, ẹ̀yin tẹ́ ti bá wa share, àkókò rọ́wọ́ yín, ọwọ́ tẹ́ ẹ fi share ọ̀hún mo ní ẹ̀ ní fi gbọ́mọ sí. Àṣẹ Èdùmàrè, ẹ ṣé gan ni. Ẹ̀yin tẹ́ bá wa comment, ẹ̀yin tẹ́ bá wa like, ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé ẹ̀kọ́ bá wa wò náà ni ẹ̀ ní fọwọ́ yín méjèèjì ẹ̀ ní fi gbọ́mọ sí, torí pé àwa kọ́ là ń ra dátà sórí fóònù yín, ṣùgbọ́n ẹ má gbàgbé o, ẹ fún wa níṣẹ́ yín, a máa deliver iṣẹ́ yín tínú yín gan máa dùn. Mo dẹ̀ tún fi àkókò yìí tún sọ fún yín pé àwa kọ́ lẹ máa fún lówó. Iléeṣẹ́ Koiki Media gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé Koiki Media kò ń ṣe ìkànnì gbáníyàn. Ọ̀gá lẹ máa pè tẹ́ máa ní ẹ níṣẹ́ síbi báyìí o, bèlè. Mr. Ọláyọmí Koiki lẹ máa bá sọ̀rọ̀. Tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀, wọ́n á kàn sí wa. Ti wà ní pé ká ti lọ ṣiṣẹ́ yín. Ẹ ṣé gan ni sà, amen, àmín. Mo ṣe àmín sí àdúrà tẹ́ gbà fún mi náà, mo ṣe àmín sí àtẹ̀yìn náà sà. Kọ́nà kó bá mi bùkún fún yín sà, ẹ ṣeun sà. So gẹ́gẹ́ bí mo ti ń bá lọ, ti wà ní pé ká ti bá yín deliver iṣẹ́ yín, guarantee dẹ̀ wà lórí iṣẹ́ tẹ́ ẹ bá gbé fún wa. So ẹ ṣé gan ni o. Ìkéde ń bọ̀ ní kò pẹ́. Koiki Media will bring the world closer to your doorstep. Ẹ ṣeun, ó dàbọ̀.